musa bá kẹ́sì kádà ṣé kádà mu sọ pé ńgbà táwọn ò tí ì dákẹ́ mọ̀ àáfàá tó mọ kéwọ́n pé jù bímọ kọ́ọ́rì huruf tí ó pè kéwọ́n báwọn lọ́gbà tí ì pè tí ó ka Al-Qur'ani bọ́lọ̀ ti sọ kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó lálàjẹ́ àgbà yìí. wọ́n gbà táwọn wá dàgbà táwọn dà fún àtàn wọ́n láwọn wá ní pé àwọn olómìnira àwọn òpó mọ̀kéwù ni àbúgbà táwọn wá dà fún àtàn wọn ni àti lágbàjẹ́ òpó mọ̀kéwù ṣùgbọ́n táwọn lè fọwọ́ rẹ̀ sọ̀yà pé nígbà táwọn ti dà nǹkan àwọn tó wá dà mọ̀ tán àwọn àfààní wọ́n lálàjẹ́ àgbà ni mo tó wá gbé fídíò àlàjẹ́ àgbà ní bákan náà tábàjẹ́ àgbà sọ pé táwọn sọ pé Ọlọ́run bùn yẹn ní mímọ̀ láyé Ọlọ́run mọ̀ ṣàánú Ádámù púpọ̀ ó túmọ̀ sí pé ìtọ́lọ́run fún olúkálùkù jọra wọn ẹ̀bùn tọ́lọ́run fún wọn ètò fẹ́mi kò fún wọn náà kálukú sì gbà fúnra wọn. bàbá Sheikh Zubulul ní sọ̀rọ̀ Ọlọ́run bá wa kẹ́ wọn bá wa yá fún Ànábì Muhammad nǹkan ni wọn ọlọ́mọdé ọba jẹ́ mo wá gbọ́ fídíò tiwọn kan náà nítorí mo ṣe rẹ́fẹ́rẹ́nsì ni pé nínú àdídí Sheikh Tajuddin Alabi sọ̀rọ̀ kan àfọ Olúgbáwí ó ní dàhárọ́jà kọ́ ọmọ ìmọ̀ ṣàwọn ìlàfà ọmọ ọkọ̀ ìyàbọ̀n Sheikh Alabi ni ó ní dàhárọ́jà kọ́ ọmọ ìmọ̀ ṣàwọn ó ní gbogbo àwọn ìjọ àwọn ẹni níjọ́ kìíní àná tí wọ́n bá ń lọ báyìí wọ́n máa ń lójú kan ni wọ́n èpín yẹlẹyẹlẹ kò sí pé àdàbíyà lèmi kò sí pé mọ̀rìkàsí lèmi kò sí ṣùgbọ́n lèmi níta ń gbọ́ ni pé mùsùlùmí lèmi. kò ní tààsùbù. kò sí tààsùbù kò sí tribalism pé mi ò bọ́ ọ̀sẹ̀ kọ́lá mi gbé ọ̀tẹ̀ ilé kéde bí irun tó bá fẹ́ kí n lọ yẹn mọ̀rìkàsí ní ìdí tó lẹ́gbẹ̀ẹ́ àdàbíyà ńlágbájá méjà pèsè programu jáde. ẹ má fi ṣe mọ́mù. ẹ má fi ṣe mọ́mù mọ̀rìkàsí ṣe ń takò àdàbíyà tó bá di bí mọ́mù àdàbíyà ṣe ń takò mọ̀rìkàsí tó bá di bí mọ́mù ìlónìí sọ pé inna hadhihi ummatukum ummatan wahida gbogbo wa pátá kò sí yàtọ̀ láàrin wa gbogbo àwọn báyìí náà sì fẹ́ràn ara wọn gbogbo wọn náà sì ń wára wọn. Sheikh Zubulul wa ń ka ìbò tọ́lọ́ ń bọ́ àwọn bàbá kọ̀ọ̀kan tí mo dákọ̀ yìí ó wá lálàjì àgbà ní òun gbé táfà òun Sheikh Adam tẹ́ni ẹni tó mọ kẹ́ ó pè láyé bímọ kọ́ ọ́rùn òru tí ó sàyẹn tí tó sì mọ kò wá ní gabọ́lọ̀ tí ń ké wọ́n ti ké fún Ànábì oníṣẹ́ Kamal ni wọ́n sì ní Sheikh Adam náà gbúdù sí al-ulumul arabiyya kéèyàn sọ lárúbá fún sábà wọn lárúbá tí wọ́n sọ kéèyàn ó kọtíra ẹni wọ́n ṣe wà láfi tó lọ kárin kò sẹ́ni tí ò bẹ̀rẹ̀ fi lára Sheikh Adam. likulli minhum khasa'is. bó ṣe dẹnu olúkálùkù ló ní ẹ̀sà tọ́lọ́run bá sà olúkálùkù ó sì ní fìdí ẹ̀ àwọn abọ́ sí ọ̀dọ̀ bàbá olùkọ́ àgbà níwò àwọn ni tọ́málẹ̀ yẹn nímọ̀ nípa fíkì láyé àti ulumu shar'iyya ọ̀gá ni ẹ̀ mẹ́ ní tó bá dàrú nínú ìdájọ́ ẹ̀sìn tẹ́ bá lè dẹ́dọ̀ olùkọ́ àgbà báyìí wọ́n ní wọ́n sì fọ́ sí mẹ́rẹ́ báyìí pẹ̀lú àwọn usulu fíkì usulu tashri' pẹ̀lú ilmu tafsir gbogbo ìmọ̀ tẹ́yẹ̀ fi máa ń yanjú ọ̀rọ̀ ẹ̀sìn láyé tẹ́ bá dé ìwòrán olùkọ́ àgbà wọ́n lè bàbá kan bẹ̀ kò túmọ̀ sí pé Sheikh Adam mọ́ kò túmọ̀ sí pé Alhaji Àgbà mọ́ ṣùgbọ́n kálukú gbà fún wa pé níbí yìí Ọlọ́run sáà ọlẹ́sàn bẹ́ẹ̀ tábà débì nísìn ìyẹn ní má dàrú bí Nàìjíríà wọ́n ní bàbá Murtada Abdulsalam bí alibarika lékè wọn ti pọ̀ tóun tí ó gba àwọn sọ yẹ Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn wọ́n ní Ọlọ́run ṣàánú àwọn sí nǹkan tọ́mọdé kéèyàn ó yanjú àwọn àmọ́ tó bá dàrú nípa ojú ọ̀nà ṣẹ̀ríà pé ìdáfàlágbẹ́já tútì tí ò rí tú nígbà tá a dọ́dọ̀ àfàlágbẹ́já kò rí tú ìgbà tá a dọ́dọ̀ àmẹ́dọ̀ kò rí tú tẹ́ ẹ bá dọ́dọ̀ Murtada Abdulsalam báyìí wọ́n sì gbé yẹbẹyẹbẹ yóò sì yá àwọn tó bá wá ìyẹn ni pé wọ́n gbòòrò sí fatiwa ẹ̀sìn tẹ́lẹ̀ ogun tí mo wá dákọ̀ yìí ẹ̀rí pé gbogbo ẹ̀ pátá ò jọra wọn ìwà túmọ̀ sí pé kọ̀ọ̀kan náà àwọn tá a sọ yìí náà ní òun ní gbogbo ẹ̀ wọ́n ní ṣùgbọ́n kálukú nítorí pé mo gbà fún ọ wọ́n lè sì gbà fún mi ọ̀nà ìbílẹ̀ gbà fún bí tábà bí alẹ́ àwọn tààjọ mọ̀kẹ́ wà láńdẹ̀sì rú ìdí sèso ní tó burú jù láyé social media ni ṣé ẹni kí ni reason gbogbo àwọn afáàtẹ ti wá ń ta tẹ́tí nísítà táyé ti mọ̀ nígbà tí social media ti dé àwọn olóyè káàkiri bẹ́ẹ̀ni àwọn afáàkàn bẹ tẹ́tí hàn ní ayé táyé ti mọ̀ káàkiri wọ́n pè lọ́tún wọ́n pè lọ́tún kò sí Facebook tẹ́tí mọ̀ búra yín ayé sì mọ̀ wọ́n ti hàn ìlú àwọn afáàbà lóye káàkiri. iṣẹ́ wọn ni. bẹ́ẹ̀ni nítorí pé wọ́n níbi tí wọ́n ṣe dáwàdí láyé káyé tẹ́lẹ̀ mọ̀ pé àgbàfọ́ lágbájá bíi àmọ́ lágbájá bíi social media wá dé tó bá tẹ kámẹ́rà lè yú ẹ̀ tí wọ́n náà bá ti sọ̀rọ̀ díẹ̀ wọ́n sì bọ̀ sí ẹ̀rẹ̀ ayé sì mọ̀ wọ́n náà ó wá rí ààrẹ ó wá dáfẹ́ lẹ́sílẹ̀ gbogbo tó lókàlùkù bá ti fẹnu dá wà láàrin ẹnu ẹ̀sìn inú òròjọ ẹ̀kọ́ tó lọ kó tó kù láyé gbogbo àwọn àbátá dákan àtàwọn ilé kéwòn bòmí ìtẹ́sí ìsìn tọ́lọ́hún ọlọ́mọ ìdílé wọn parí láyé tí wọ́n ní ọlọ́run jọ dáa kálùbáríkà àwọn ọlọ́run sì jọ hàn wá la hawla wala quwwata illa billah.